Ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí channel wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ irú àǹfààní nígbàkúgbà tá bá ti drop video. A ní dá yín lágara ká má fọ̀pá pọ̀ lọ́pọ̀lọ́ péjọ. Ẹ bá wa wo àwọn videos yìí. Wọ́n tún vote. Everybody dẹ̀ sọ wípé state àsìkò tó tó fún state police. Kí ló tún wá ṣẹlẹ̀? Báwo la ṣe tún rìn tá a tún dé ibi tá a dé? What is happening? Kí ló ń ṣẹlẹ̀ gógó? Wọ́n ti ń wọ̀nù bàbá Tinubu nísìnyí o lórí ọ̀rọ̀ state police o. Wọ́n ló máa bí ogun. Wọ́n ní tí bàbá Tinubu ò bá farabalẹ̀ lórí ọ̀rọ̀ state police tó fẹ́ bẹ̀rẹ̀ yìí, wọ́n ló máa padà bí ogun sínú Nàìjíríà. Ẹ ti mọ àwọn ibi tó ti ń wà. You know them wọn lánàá kó tó dùn ní. Kò wá sí nǹkan ẹyọkọ báyìí tí everybody bá béèrè fún wípé ó máa move Nigeria forward positively. Wọ́n kàn dédé dìde, wọ́n á máa fà sẹ́yìn àbí kí wọ́n stop ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Jọ̀ọ́ tẹ̀lé mi, jẹ́ ká jọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Lápapọ̀ àti gbogbo ọmọ Ìbẹ̀jú Lẹ́kì lápapọ̀ mo fẹ́ darí fídíò yìí sí. Mo kí bàbá wa ìyẹn Oníbẹ̀jú, mo kí wọn kábíyèsí o, kí adé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin òkókó jẹ kó pẹ́, kí abẹ́rẹ́ kó kí ìrùkẹ̀rẹ̀ kó di abẹ́rẹ́, ẹ pẹ́ fún wa ẹ̀ní rí dàbò. Mo kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìlú Ìbẹ̀jú, gbogbo ọba kò sọ́ba kankan tó kéré, gbogbo ọba pátápátá, gbogbo yín náà ní kí ẹ jọ̀ọ́ nítorí tí a bá ń dárúkọ kó máa fa ìkùnsíkùn gbogbo ọba pátápátá torí bí ètò ìyẹn má bínú torí Olódùmarè àforí adé bẹ́yìn ẹ̀yìn kábíyèsí ẹ jọ̀ọ́ ojúbà orí adé o, ẹ jẹ́ kí bá wá ṣe àrùn orí adé fún. Mo wá ṣe ìbà lórí àwọn bàbá wa ìyẹn àwọn honourable chairman Ṣẹ̀san Ọlọ́wà Jájà Àkíyísà ẹ̀ní rí dànù àṣìta àbọ̀ ní báyìí ẹ̀ní rábú gbogbo tẹ́ fi ojú ọwọ́ ṣe kò ní bàjẹ́ lójú yín ẹ̀ní rábú àbúrò ní kàn yín o. Mo kí gbogbo ọmọ Ìbẹ̀jú lápapọ̀ látòrí ọmọdé títí dé àgbàlagbà. Mo kí àwọn obìnrin Ìbẹ̀jú, mo kí àwọn tí wọ́n kọ́ fi ọkọ́ ṣálẹ̀ ní ìlú Ìbẹ̀jú, mo ṣe bá wọn níbẹ̀. Mo kí àwọn ọkùnrin tí wọ́n dúró tí wọ́n jẹ́ kí ìlú Ìbẹ̀jú Lẹ́kì tí wọ́n jẹ́ kó bàjẹ́. Mo kí gbogbo yín o, ẹ̀ní rí dààmú ẹ̀yin bàbá wa, ìdààmú ò ní kàn yín. Ẹni tó bá ní kí ìdààmú kàn yín, ìdààmú á kàn án. A ní kí a wá ṣe mo wá sáré ṣe short video yìí on behalf of OPC ní Ìbẹ̀jú local government ní under our comrade Kazeem Ọláwálé Musiliu aka Ejection. OPC ti ibà led by Ibà Gani Abiodun Igadams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o. Yes sir, ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin honourable wa, mo kí bàbá wa náà àwọn rẹ̀ Honourable Báyọ̀ Balógun, mo kí gbogbo àwọn honourables, mo kí gbogbo ẹ̀yin àgbààgbà Ìbẹ̀jú tí ẹ jẹ́ kí ìlú Ìbẹ̀jú bàjẹ́, gbogbo yín la kí. Ìdààmú ò ní kàn yín, ẹ̀ ní rí dààmú, ẹ̀ ní rí ń gbé sọ̀hún bí ó ṣe bí ọmọ. Àwa pè yín ṣàkíyèsí ní sà lórí kí wọ́n má dá divide and rules, kí wọ́n má dálẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì àti rí wọn ti ń wọlé. Àdẹ̀wá pè wá láyé ní kí a ṣe fídíò yìí kí ó bá délé kó bá dóko. Wọ́n ń gbé ìrù ẹkùn tí wọ́n ní wọ́n ń wọ èrò ojúlé sójúlé, wọ́n ti náà ń dáwó yaya, wọ́n ń dé Ìbẹ̀jú, wọ́n wọ one place to another. Àmọ́ra wa o, kọ́ má kógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o, kọ́ má gbógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o. Ọlọ́pàá ò ní dá sí o, ọlọ́pàá dá wa mọ̀ o, àmọ́ra wa o, ọlọ́pàá ò ní dá sí o. Kí wọ́n má dá divide and rule sílẹ̀. Wọ́n ti ń kó irú pọ̀ mọ́ ṣàpà, wọ́n ti ń lọ kó àwọn ọmọ ẹgbẹ́ tí ò yẹ kí wọ́n kó wá, tí wọ́n kó wọn tí wọ́n ní ìlú ẹkùn. Irọ́ ni wọ́n ń pa o, wọ́n mọ ohun tí wọ́n ń ṣe o. A ò ní fẹ́ kí ẹ̀jẹ̀ ta sílẹ̀ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì, wọ́n mọ ohun tó ń ṣe o. Kí wọ́n máa ní àwọn OPC kan o. Òun ni a ṣe tètè jáde tàbí tètè sọ fún yín sà, ẹ̀yin màmá wa, ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin bàbá wa, nítorí ẹ̀ náà ṣe tètè ń jáde nítorí pé
a ti ń rí wọn gbogbo ibi tí wọ́n ń dé OPC ń ṣe OPC lẹ́gbàá ibà Gani Abíọ́dún ìjàdùn à ń ṣe oníjàgídíjàgan o ẹ̀yin náà ẹ mọ̀ wá ní Ìbẹ̀jú Lẹ́kì o a ò fa wàhálà o bọ̀ kí wọ́n má gbé divide and rules kí wọ́n má gbé wá á dára wa mọ̀ àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì wọ́n dára wọn mọ̀ o kí wọ́n má gbé àwọn ọmọ àtọ̀hún rìn wá ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tó jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì gidi wọ́n ń sọ wọ́n fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọba lọ́ba ẹ̀yin lóyè ẹ̀yin kí ìlú má bàjẹ́ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì ìpè kan ti fẹ́ gbé divide and rules wọ́n ti fẹ́ gbé wọ ìlú Ìbẹ̀jú o àmọ́ bí tá à ń tẹ̀ka wá sí o kí wọ́n má gbé wọlé o kí wọ́n má dá wàhálà lẹ́ o ọlọ́pàá ò ní dá sí o a ò fẹ́ wàhálà nílùú Ìbẹ̀jú o a ò fẹ́ ìlú ẹkùn o wọn ò gbé ìlú ẹkùn a ò nídìí ìlú ẹkùn o OPC ló wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì led by Ibà Gani Abíọ́dún ìjàdùn wọ́n ti ń káàkiri wọ́n ti ń wọlé o à ń sọ fún wọn o bọ̀ nítorí ẹ̀ náà ṣe pé ẹ̀yin kábíyèsí wa àwọn Yorùbá bọ̀wọ̀ wọ́n ní ṣẹ́rànṣẹ́ràn máa ní tó máa ń ṣe fún ẹ̀yin náà láyé ní ká ṣe fún yín ká pè yín à ń pè yín bàbá wa wọ́n dẹ̀ ní kí Olúgòǹgbé wọ́n ní kó tó di bákan là ṣe ń pè yín sà ẹjọ́ mà ẹjọ́ ẹ bá wa kìlọ̀ fún wọn a ò fẹ́ ìlú ẹkùn irú èké tàbí irú kíní kan a ò fẹ́ ní Ìbẹ̀jú Lẹ́kì we don't want them we don't have the divide and rules. ṣé ó tún àbókù ẹ̀yin ọmọ Gani yẹ ajá sí gèlè mi kígbó má wá sí Ìbẹ̀jú Lẹ́kì nǹkan kékeré kábíyèsí ọba Ìbẹ̀jú Lẹ́kì kábíyèsí owó lè forí adé o kẹsà ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ ìrùkẹ̀rẹ̀ yín kó jẹ títí kó jẹ kéde kẹpẹ́ lórí àpèrè bàbá yín kábíyèsí o kí wọ́n ṣe Ìbẹ̀jú Lẹ́kì nìkan mà ní Ìgbòho mà lọ gbogbo ọba ilẹ̀ Lagos State mà ní wọ́n ti appointment ṣé kí n bẹ ni orí tébù Ìgbòho ti kú láti sí títí wọ December appointment ti fún no space gbogbo baálẹ̀ gbogbo ọba everybody àgbààgbà everybody ló ti mú appointment date ti wọn pẹ̀lú Ìgbòho tó ń bọ̀ wá kí wọn okay somebody tún lè ṣe somebody balẹ̀ jẹ́ kí ló dé tẹ́ tún lọ sọ́dọ̀ bàbá ọba tẹ́ lọ sọ́dọ̀ ọba Ìbẹ̀jú Lẹ́kì tẹ́ ní kó má gba Ìgbòho àti ìrù ẹkùn láàyè ìyẹn ní ìrù òkété àbí kílẹ̀ pé ìrù òkété Sunday ehoro Sunday ayán ìrù kítúni kí ló pé ìrù èyíkéyìí tẹ́ bá ti ẹ̀dẹ̀ wá pé gbogbo nǹkan tẹ́ kájọ yẹn ó dẹ̀ wá ń gborun lójú yín torí mo ṣú ọ̀gan ní 100% wípé Gani ọ̀gá yín kò lójú oorun kò sùn 24/7 ló fi ń mọ́nítọ̀ gbogbo bí Ìgbòho ṣe ń rìn káàkiri tó ṣe ń lọ tó ń ṣe ayé tiẹ̀ dẹ̀ ń jóná lójú kan bẹ̀ ẹ̀ wá ní kó má kanra èèyà náà ẹ̀yin èèyàn mi ṣe ti rí ọwọ́ Gani bó ṣe máa ń ṣe nìyẹn àti OPC tẹ́ bá rí at any time tẹ́ bá rí tí àwọn Fulani àbí ní northern part of Nigeria tí wọ́n bá issue communique kan àbí wọ́n ṣe fídíò wípé wọ́n fẹ́ fi condemn Ìgbòho àbí wọ́n attack àbí wọ́n threaten ẹ̀ bí ti ìgbà tí Ìgbòho fi sọ̀rọ̀ ní Ìgbòho town tí wọ́n jí àwọn èèyàn kan gbé tí bàbá ní kí àwọn Fulani kan máa bọ̀ ní ìgboro inú ìgboro láyé ń gbé sí ayé ògbénu igbó mọ́ tẹ́ ẹ̀ bá ní ẹni hidden agenda kí ló dé tẹ́ ń gbénu igbó ẹ wá máa gbé pẹ̀lú wa pẹ̀lú àlàáfíà kájọ rí yín kájọ kójú rí jù báyìí kí lẹ rí tó ṣẹlẹ̀ lẹ́yìn Gumi kọ lẹ́tà ó wà nù president Bola Ahmed Tinubu àti governor Seyi Makinde of Oyo State ó nítorí Ìgbòho fẹ́ tán bá tètè kọ́wọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ́ ó ní Ìgbòho fẹ́ dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ṣùgbọ́n terrorist brother tí Seyi Gumi Ahmad tó máa wá ń bẹ̀bẹ̀ fún online terrorist olórí terrorist ní Seyi Gumi all over the world ló mọ̀ gbogbo ìgbà ló kò fìbò ló máa wá sọ wípé terrorists they are going nowhere they have come to stay we have to accept them even though they are pinus ṣùgbọ́n ìyẹn ò dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ Ìgbòho tó wá dìde tó ní kó má pa wá mọ́ òun ló fẹ́ dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ẹ rí wípé ọ̀rọ̀ òye wọn ọmọnà tó fẹ́ gbégbà wọn ọmọ kọ́gan tó fẹ́ fi sọ síta tó fẹ́ fi sokùn sí Ìgbòho lẹ́sẹ̀ ṣùgbọ́n alas mo fẹ́ kó mọ̀ lẹ́ni wípé iṣẹ́ ọwọ́ Gani ni ẹni Fulani ayé tó ń gbé ilẹ̀ Yorùbá tó ní Ìgbòho ó halẹ̀ mọ́ wọn àwọn Fulani ilẹ̀ Yorùbá ó ń yẹ̀ wọ́n lọ́wọ́ wò kìnnìkan kò sí anybody tó dìde tó ṣe kìnnì yẹn Gani ló orchestrate
iṣẹ́ ọwọ́ Gani ni láti òní lọ at any time tẹ́ bá rí write up online tí wọ́n ní kàn wọ́n Ìgbòho àbí fídíò tó wá láti north ẹ kàn máa kọ comment kọ sábẹ́ kíní yẹn Gani ó tún ti dé bí àti rọ́wọ́ iṣẹ́ ẹ má kọ comment méjì ẹ má ṣe pé padà o gbogbo fídíò tẹ́ bá ṣe síta tẹ́ bá rí àwọn ọmọ Gani wọ́n fọ́ká orí social media yìí pé náà ṣe káàkiri gbogbo comment section nǹkan tí wọ́n mọ̀ ṣe nìyẹn nǹkan tó mọ̀ ṣe nìyẹn Gani tó ń gbé àwọn big mommy àjẹ ẹ má bínú pé mo fi gbogbo ẹnu ẹ má bínú àwọn big mommy tó gbé wọn jáde sí ọmọ Yorùbá kan wá pa wá jẹ lórí ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí Gani tó jẹ́ wípé ẹnu ara ẹ̀ ló fi sọ ní Oǹdó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́dọ̀ ọba ìlú ẹ̀ ó kàn yín pé bó ṣe rojọ́ lọ́dọ̀ kábíyèsí kan ṣáà gbẹjọ náà ní ẹ dúró náà kí ló dé tí Gani bá ti ń rojọ́ lọ́dọ̀ àwọn kábíyèsí tí gbogbo wọn máa ń kàn dóko ṣáàrò yìí tó fẹ́ rò ṣáàsọ yìí tó fẹ́ sọ kó ṣàbá tí ẹ wọ́n bá tajà rẹ tí ń ta mí létí torí wọn ń wúkọ́ Gani ẹ̀sìn rèé èpè nìkan ni wọ́n mọ̀ má gbé èpè yẹn má return èpè padà sí wọn o torí wípé kò ń ṣẹnu lásán náà fi ń ṣe èpè Gani fún wọn ní ìkó ní kọ́tàn kọ́lá ọmọ Gani ọmọọṣẹ́ owó ẹ̀ náà èèyàn tó lè gbé àṣẹ gbẹ̀tugbẹ̀tu jáde sí mi ṣé omi lè tó ń ṣe ní kọ̀kọ̀ fún Ìgbòho ni you don't know this guy he's full of evil ó believe ìpáyé ní láti jẹ́ tòun nìkan kò gbọdọ̀ jẹ́ tẹlòmíì àtàwọn tó ń bá ń bẹ̀ ayé wọn ní láti bàjẹ́ àwọn tó ń bá ń bẹ̀ ó méṣọ ẹ̀ kó sì wọ́n dé ó sì wọ́n wọlẹ̀ ìgbà tí kú tó pa wọ́n ló tó dẹ̀yìn lẹ́yìn wọn ṣé ó wá rí eléyìí ló máa fi ṣàṣemọ́ agbára tí wọ́n dájọ́ tán ní kó fi kojú ọ̀tá láti dáàbò bo àwọn ọmọ kó tún ajíire òríjínà Yorùbá àti ilẹ̀ Yorùbá Gani kọ̀ kò fi kojú ọ̀tá ó wá sọ ní Oǹdó ó ní agbára yìí tó bá mú kékeré ń bẹ̀ tó ń bá sá sí wa ó ní gbogbo ọ̀tá wa ló máa kú ó yá ta ni ọmọkọ láàrin Gani àti Ìgbòho ta ni òríjínà ọmọ àlè ọmọkọ wọn ní ìran ọmọkọ kan kò ní gbà kí ilé bàbá òun kó bàjẹ́ bó ṣe máa bó bá fẹ́ bàjá máa jà fikọfikọ bó bá bàjá máa túnṣe ọmọkọ nìyẹn òríjínà ọmọ àlè bí ilé bàbá yẹn bá lè catch fire tí iná bá tètè wọnú ilé yẹn gá fọwọ́ rẹ̀ tí iná bọ̀ wọ́n ní tí ilé kan báyìí ń tòrò ọmọ àlè inú ilé yẹn ò tí ì dàgbà ni ọmọ àlè àárín ilẹ̀ kó o tún ajíire ti dàgbà ó ti ya wèrè òsì ń mọ́ wa lọ́wọ́ ó sì ti fi ojú ara ẹ̀ hàn àwa kiri mọ́ àti mọ́ Gani ò mọ̀ wípé gbogbo ọba ilẹ̀ Yorùbá ni wọ́n ti mú líìsì appointment date wọn sọ́dọ̀ Ìgbòho títí wọ December orí appointment ti kún kò sí ọjọ́ kankan tó free fún Ìgbòho bí baálẹ̀ ti make appointment lọ bá make appointment làwọn àgbààgbà make appointment kí ló wá fẹ́ rí ṣe sí yẹn ọba ìbẹ̀jù lẹ́kí nìkan ẹ̀yin àgbààgbà ẹ̀yin ìyá abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọjà tẹ́ fi ń pọ̀ wá kò ní jámọ́ yín lọ́wọ́ ẹ túbọ̀ máa bá wa san ní o torí onílẹ̀ gbé wa dìde láti ṣiṣẹ́ fún ilẹ̀ baba wa Gani ní òye wọ́n ṣe lójú wọ́n dí ojú inú àti tìta gbogbo àwọn tó ń bá gbé àpẹẹlẹ ṣánlẹ̀ wọ́n dí ojú wọn wọ́n rí nǹkan kan torí ká ní Gani rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni kò ní gbógun tiwa o àwa kọ́ ló wá bájà iṣẹ́ tí onílẹ̀ rán wa làwa ń ṣe onílẹ̀ ni wọ́n bájà onílẹ̀ ló ń bájà báwo lo ṣe fẹ́ win onílẹ̀ ìbẹ̀jọ lẹ́kí kábíyèsí kẹsẹ̀ ọba kó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ àwa kíyín akíyín o Ìgbòho ṣàmá báṣẹ́ rẹ lọ iṣẹ́ rẹ máa ń tẹ́ wa lọ́rùn Ìgbòho máa báṣẹ́ rẹ lọ wàá rí OPC new era nígbà tó ń ṣe ọdún eégún festival wọn ní Ìbàdàn orí wọn bó ṣe look nice ó tún ti rí fídíò àwọn OPC Gani kí ló dé tẹ wá rí rọrùn tẹ rí rádaràdà bẹ́ẹ̀ yẹn ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ ìlú ẹkùn ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ OPC new era ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ OPC Gani Fáṣẹ̀hùn tó jẹ́ sí wípé ó ti tán fún yín ẹ ti họ́bọ̀ ìrà ti tán ó dìgbà ó dàbọ̀ Gani k'Olúwa ṣọ́pàdé o kárìíra pẹ̀láyọ̀ ká má máa sọkún ara wa OPC Gani ó dàbọ̀ ó dìgbà ó ṣe o báyìí báyìí o ẹ lọkọ déètì èmi sílẹ̀ OPC Gani ti rèwàlẹ̀ àṣà ó dàbọ̀ ẹ bá mi jọ̀wọ́ sí i báyìí báyìí o ó di gbére kò dáre náà kò àfẹ́ gbúrò yín mọ́ bí ayé bá ṣe dé ayé títí ayérayé ẹ lọ àlọ́ lámilámi báyìí omi títí yín mò ń bọ̀ mi tí ì dé ibẹ̀ ni kọ́kọ́ la yìí ń lọ ọ̀rọ̀ yìí ò máa ń sọ̀rọ̀ kékeré
mi ì máa ṣeré mo fẹ́ kẹ́ wá wo fídíò yìí wọ́n máa ti mú ọ̀rọ̀ police state police wọ́n máa ti sọ di rádaràda wọ́n máa ti ń gbógun ti bàbá Tinubu lórí ọ̀rọ̀ state police wá wo fídíò. business ni gbogbo yín ṣe olè ní majority wallahi ẹ dá wàhálà sí wa lọ́rùn pẹ́lẹ́ tàpẹ́lẹ́ làwọn traditionalist àwọn ẹlẹ́bọn ní ẹ̀wọ̀n tí àwa mùsùlùmí tẹ́lẹ̀ kódà tí wọ́n bá rí àwọn àfáà gbà míì wọ́n ní àwọn àfáà ní ẹ̀wọ̀n wá jẹ́ ní ẹ̀fáàjì àyídẹ̀ ẹ̀wọ̀n káwá lọ́ọ̀ká fúra ní pé majority ẹni tí ń gbégún àwọn tó kéwú lọ́pọ̀ ní wọn agídílẹ̀ ń lò bí ìfunfun ẹ fọ́ gbogbo ẹ̀ lójúpọ̀ ibo lẹ́wà èèyàn bá ń ṣe ìsìlámù tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà ní Kùránì tààlà nábì parí torí pé ó pa ìsìlámù fámílì ànábì kan ò ṣe ìsìlámù tó tẹ̀lé wọn lọ Abisinia ó wà nínú àwọn tá ànábì ránṣẹ́ ó dé Abisinia ó gba Christianity ó dẹ̀ dúró pa síbi ànábì òtórí ẹ̀sọ́ kíkà lọ. Taofiki dákúnjẹ́ àṣekòǹgẹ́rẹ́ wàbíláyì Taofiki dákúnjẹ́ àṣekòǹgẹ́rẹ́ kòǹgẹ́ owó kòǹgẹ́ ọmọ dákúnjẹ́ àṣekòǹgẹ́rẹ́ wàbíláyì Taofiki dákúnjẹ́ àṣekòǹgẹ́rẹ́. tó mo kíwákíwá àwa mùsùlùmí òtítọ́ àti tòdodo ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ o. The Supreme Council for Sharia in Nigeria, SCSN, has urged the federal government and the National Assembly not to rush the proposed establishment of state police, warning that wider national consultation must take place before any constitutional amendment is approved. In a statement issued by its Secretary General, Nafi Ahmad, the Council acknowledged that Nigeria's worsening insecurity requires urgent action, but argued that state police should not be seen as a quick solution to the country's security challenges. According to the Council, the current security crisis is largely driven by poor funding, corruption, inadequate manpower, weak intelligence gathering, obsolete equipment, and poor coordination among security agencies. The SCSN said the immediate priority should be to reform and strengthen existing security institutions rather than simply transferring policing power to state governments. It warned that without strong constitutional safeguards, state police could be misused by state government for political intimidation, discrimination, and the suppression of opponents. It urged President Bola Tinubu, the National Assembly, state government, and other stakeholders to address public concern before making any final decision on the proposed reform. The Supreme Council for Sharia in Nigeria, SCSN, wọ́n ti bá bàbá Tinubu àti House of Assembly sọ̀rọ̀ wípé níbi tí wọ́n gbé ìrìn àjò state police wọ́n bá lọ kí wọ́n kán fi gidi sílẹ̀ wọ́n ní kò gbọdọ̀ kọjá abẹ̀yẹn for now. Kọjá sí wípé Sharia, àwọn Council of Sharia ní Nigeria, the whole of Nigeria, wọ́n wà in support of state police. Ṣùgbọ́n tí mo wá fẹ́ sọ fún yín, ẹ jọ̀ọ́ kí ló dé tí wọ́n fàyè gba Isba police ní northern part of Nigeria? Isba Sharia police ni now. Isba ọmọ ẹgbẹ́ Isba àwọn ni wọ́n máa ń rí tó máa ń fọ́ àwọn alcohol, anything alcohol ní northern part of Nigeria. Àwọn ló máa rí tí wọ́n máa ń gé irun àwọn boys tó máa ní wọ́n get style. Àwọn ló máa rí tí wọ́n máa ń na àwọn sisters wa tó bá ní wọ́n wọṣọ wípé ẹ̀yìn ẹ̀ open àbí nǹkan kan àbí wọ́n dress bákanbákan tó máa ń gbọ́ Isba. Àwọn Sharia police ní northern part of Nigeria nìyẹn. Kí ló dé tó ṣe jẹ́ wípé gbogbo anything tó bá ti fi jẹ́ pé wọ́n fẹ́ implement anything tó máa move Nigeria forward,
tí àwa Nigerians tá fi wá lọ́kàn balẹ̀ tá àwa benefited from it, kí ló dé tó ṣe jẹ́ pé Sharia Council of Elders and Leaders ẹ máa ń takò? Kí ló dé tó ṣe jẹ́ pé gbogbo nǹkan tó bá wà positive nípa nǹkan tó máa move Nigeria forward ní Sharia Council náà máa ń takò nù Nigeria? Kò sí ẹ̀sìn míì tó máa ń takò nǹkan wọ̀nyí, Sharia nìkan la máa ń rí. Kí ló dé wáyé? Àwọn kìíní ti ń pọ̀ jù. Sharia Council ní the whole of Nigeria tó jásí wípé àwọn ọmọ Sudan fanatiki oníwàásí ọ̀ràn ilẹ̀ Yorùbá, àwọn gúmi ilẹ̀ Yorùbá bíi ti àwọn mọ̀nàfíkì mufti and co, gbogbo wọn náà wá in support of nǹkan tí mo kà fún yín sìn. Wọ́n ní the whole of Nigeria wọ́n ti ṣe meeting, they are in support, tó jásí wípé mo fẹ́ kó mọ̀ wípé gúmi mufti Ìwó ó ní private security, òun ló ṣe ń gbógun ti security ìlú ẹkùn Ìgbòho. Kì í ṣe torí ẹ̀sìn mùsùlùmí pé Ìgbòho ètì mùsùlùmí, ó mọ̀ ní ọkàn àyà ẹ̀ wípé Ìgbòho has nothing against any religion. Orogún òwò ni mufti tó ń bá Ìgbòho ṣe. Gbogbo wọn pátápátá wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní security organization wọn tó wà registered, tí wọ́n fi gbowó, tí wọ́n dẹ̀ fi ṣiṣẹ́ in support pẹ̀lú àwọn Fúlàní. Yes, wọ́n mọ̀ wípé Ìgbòho ó dúró tán fún ilẹ̀ kóòtù àjílẹ̀, kò ní gbàbọ̀dẹ̀, kò dẹ̀ ní gbowó lọ́wọ́ Fúlàní. Nítorí ẹ̀ náà ṣe ń wá gbogbo ọ̀nà láti stop ẹ̀ dẹ̀ lè rí stop. Ok, ẹ̀yin mùsùlùmí náà ni ẹni pé ìlú ẹkùn irọ́ ni. Ok, wọ́n tún ṣe state police náà sìn, ẹ tún ti gbé dìde, ẹ tún ti ní pé kí wọ́n stop ẹ̀. Ẹjọ́ kí lè wá fẹ́? Ok, ìgbà tí ẹ fẹ́ kí federal government kọ́ implement state police, kí ló dé tẹ́ ẹ̀gbà kí terrorism kó stop? Because àwọn Sharia leaders yìí, àwọn náà ń lo terrorism, àwọn náà ń lo terrorism yìí against wa. Ṣé ẹ ti rí wípé gbẹgbẹ ti dẹkùn kedere ti ń bẹ̀ wò? Gbogbo ẹ̀yin mùsùlùmí ojúlówó ọmọ ọkọ̀ ó tún ajíire. Mo ní ẹ dára yín ní kẹtọ́ra yín jọ papọ̀ kẹ dára yín mọ̀. Játì ẹ mọ̀ àsìkò játì ẹ mọ̀ lélẹ́yìí. Ṣé rí gbogbo àwọn tó múra ẹni sheik chief imam ọba kọbalẹ̀ Yorùbá tó bá ti múra pé Sharia ní dandandan, Sharia ní láti wá sílẹ̀ Yorùbá, tètè mọ̀ wípé kì í ṣe original ọmọkọ ilẹ̀ Yorùbá. Tí Sharia bá ní anything positive tó máa mú ìgbésí ayé rere wá bá ìwọ àtẹ̀mí, tí wàá ríṣẹ́ tẹ́kọ̀ọ́ akébí eku ẹ̀yà akébí ẹ̀yẹ, tí wàá ríṣẹ́ tí ìyá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ, ìgbésí ayé ìrọ̀rùn á tó wa lọ́wọ́. Kò sí kankan náà àwọn tó múra kankan lórí Sharia tẹ́ máa gbọ́ ẹni ti Sharia lẹ́nu wọn torí wọn fẹ́ kẹ́ jẹ́ èèyàn. Wọ́n fẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹrú lábẹ́ wọn gẹ́gẹ́ bí òbí, wọ́n tún fẹ́ kí àwọn ọmọ titi yín lọ́jọ́ ọ̀la kó tún wá ṣẹrú lábẹ́ àwọn ọmọ wọn. That is why ní northern part wọ́n ní kò gbọdọ̀ sí western education, àwọn ọmọ wọn ò gbọdọ̀ lọ sí school, ṣùgbọ́n àwọn kó ọmọ titi wọn, wọ́n gbé wọn lọ sí western world kí wọ́n lọ kọ́ education yẹn, so that tó bá máa padà ọmọ titi yín tó jẹ́ kó ní education ó bọ̀ wá máa sàn wọ́n, á máa ṣe ẹrú lábẹ́ àwọn ọmọ tiwọn. Dára ẹ̀, I hate nothing against Islamic, ṣùgbọ́n àwọn nǹkan tó bá máa gbógun ti ìwọ àtẹ̀mí kí àjọ gbógun tì í. Má jẹ́ fún sọ́pọ́tì. Bó o bá rí ọba tó pariwo Sharia, ṣé tó bá jẹ́ wípé something positive wà nínú Sharia, ṣé o rò wípé ọba máa pariwo ẹ̀? Ṣé ó ti ní nǹkan kankan tó jẹ́ wípé ó jẹ́ nǹkan tó da, tó jẹ́ nǹkan rẹ̀ tó rí tí ẹ ní religious leader tó wá pariwo lọ́nà ìgbé ẹ wá ẹ accept kìíní, tẹ bá ti accept ẹ máa lówó mówó, ẹ máa kọ́lé mọ́lé, ẹ máa lọ́lámọ́lá, kò lè gbọ́ lẹ́nu torí wọn fẹ́ kẹ́ jẹ́ èèyàn. Wọ́n fẹ́ kẹ́ máa ṣàlẹ̀ jẹ níwájú wọn, wọ́n fẹ́ kẹ́ dání, wọ́n fẹ́ kẹ́ jẹun kẹ́ yóò débi tẹ́ máa lè jẹ́ṣẹ́ kù. Tí àlàáfíà bá wà nínú Sharia, kò ní dìgbà tá ẹ̀ ń fọ̀sẹ̀ sí wa lọ́rùn. Ṣé ó léyàn kan tó wà láyé tí ò fẹ́ ibi tá àlàáfíà wà? Kí ló dé tí gbogbo wa sá kúrò ní Nàìjíríà tá à ń sáwá sí western world? Aṣọra wa dọ̀pọ̀lọ́, ibi tó bá tutù dọ̀pọ̀lọ́ máa ń bá sí. Nàìjíríà ń gbóná jẹjẹ, aṣáwásókè òkun níbi tó yà àlàáfíà wà láti lè ní ìfọ̀kànbalẹ̀ láti live normal life. Kò sí country tó ti practice Sharia tó lálàáfíà. Ṣé wá fẹ́ gbọ́ paríparí ẹ̀? Sharia tá à ń sọ yìí òfin Sharia kò ń mú lówó.